إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله تعالى به الغمة وأزال به الظلمة صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى. ليتي أدوقف الله سبحانه وتعالى. أما بعد أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بديدي بكل ما جاء إك أتيانو فنبو أقبان لاي kí asọ́látù náà máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. lẹ́yìn náà a kíra wa púpọ̀, a kí ọkùnrin wa, a kí obìnrin wa, a kí ọmọdé, bákan náà kí gbogbo àwa tá a jẹ́ àgbàlagbà, a kí àwọn àlùfáà, a kí àwọn ọmọ kéwú, ó rà kí gbogbo mùsùlùmí lápapọ̀. abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi, ọba tí ó kó wa jọ lórí ìsìláàmù láyé wá ń bì, ọlọ́mọ ṣáà fi àlùjánnà ṣàánú wa, kó má ṣì wá lọ́mọ náà, kó sì má ṣì wá ládọ́rùn mọ́tọ́. Kọ́lọ̀ ń ṣàánú wa kó jẹ́ ká ti mọ òótọ́ láti ilé ayé ń bí náà ọlá al-Qur'anul Karim. Ní àárín wákàtí díẹ̀ àbí ìṣẹ́jú díẹ̀ tó kù tí Maghrib fi tó yìí, mo sáré láǹfààní àwọn ìṣẹ́jú tí mo sáré nìyí, pé tí ó wá dá náà ni pé àwọn ọmọ ìyá wa kí a sáré bára wa ní gbólóhùn kan sí kejì, pàtàkì jùlọ lórí gbogbo rògbòdìyàn, àbí kò ti di ó ti di rògbòdìyàn báyìí, ẹ̀rí pé ó ti di rògbòdìyàn, ó ti wá di hadithul mutahaddithin wa hiwarul mutahawirin. bẹ́ẹ̀ bá rí ibi táwọn èèyàn bá ti kóra wọn jọ báyìí nísìnyí ní méjì mẹ́ta, wọ́n yá ti jẹ́ mùsùlùmí tó ń défìlà, bọ́n mọ́ défìlà gan, ọ̀rọ̀ tó kù tán dálẹ̀ náà ní gbogbo rògbòdìyàn tí ń lọ yìí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kí Islam wá ó lè dá, òun náà ní kíni, òun náà ní gbogbo rògbòdìyàn tí gbogbo àjọ ń sọ yìí. a rí i pé àwọn fáktì kan ó bẹ̀rẹ̀ sí ní jáde, àwọn àgbàlagbà kan náà wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ayé ẹ̀kọ́, so gbogbo ọ̀rọ̀ ó lè mọ lójútu bẹ́ẹ̀. so a sì mọ̀ rí pé àwọn tí wọ́n ń jáde ọ̀hún náà pé jẹ́ pé wọ́n èso ọjọ́rọ̀ ìjókòó kan àbọ̀ lọ, gbogbo wa náà ti rí mùsíbà tó ti bá wọn báyìí níṣẹ́. yíò ní ó lè já mọ̀ pé a ní Islam wà nílẹ̀ Yorùbá, a ní láti ṣàtúnṣe rẹ̀. Islam wà nílẹ̀ Yorùbá, a ní láti fọ́, ká jẹ́ kí ni àbá, ká fọ́, ká gbó dáadáa kó mọ́ gbogbo tí bá ń dàbí èérí tí bá ń bẹnu ẹ̀, ẹja identify ẹ̀ pé èérí rèé, ìdọ̀tí rèé. wọ́n ní bójú bá ń ṣe pin kí náà làwọn fi ń ṣe
ẹ̀gẹ́ àwọn akọ bojú báyìí àwọn àfihàn ojú báyìí so à ń sọ fojú nù pé ọ̀ ń ṣe pin o mọ̀ ṣe kínu mọ̀ ṣe pin mọ́ ìdí nù ló fi jẹ́ sí pé inú wa dùn ara wa sì yá pẹ̀lú development tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí láwọn àkókò kan rí àìmọye ìbàjẹ́ ni yóò mọ ṣẹlẹ̀ oníkálukú sàmọ́ yóò mọ wòran ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé development tó ti wà ń tàn sí ni pé Islam ilẹ̀ Yorùbá ti kọjá ó ti move ó ti gbéra ńlẹ̀ rí akin lóyún ó ti ṣe kínú ó ti gbéra ńlẹ̀ tó kù ní pé kára mọ̀ tí rìn bí a bá ti wá ń tí rìn tó bá yá yóò wá mọ́ sí kíní òun yóò wá mọ́ rìn tó bá ti wá rìn yóò mọ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò mọ́ jog yóò mọ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò mọ́ jog tó bá ti wá ń jog òun náà di kíní o wá di tí ó mọ́ sáré Islam ti wá náà nílẹ̀ Yorùbá yóò lè bẹ́gbẹ́ pé Islam wa nílẹ̀ Yorùbá yóò lè ṣe kínú yóò lè bẹ́gbẹ́ pé Islam wa tá a là ń ṣe nílẹ̀ Yorùbá kò bẹ́gbẹ́ pé lágbàáyé àwọn nǹkan kan bẹ tá à ń ṣe nínú ẹ̀ tó yẹ pé bá a bá fi wọn Islam tí ń lọ lágbàáyé a mọ̀ rí pé ń bo làwa wà kódà a ṣe mọ̀ bíra wa ni pé ẹ dákun àwọn ìwo náà jòkó náà wá design nǹkan míì fún wa tán pé fún wa ní Islam níbi àwọn nǹkan tá à ń gbéyẹ̀wò nílẹ̀ Yorùbá ìdí nìyẹn àwọn ìṣẹ̀lẹ̀ tá a tún rí tí ń ṣẹlẹ̀ yìí náà gbogbo ẹ̀ náà ń jọra wọn bọ̀ náà ni ń ṣe kí ni jàmá ń jọra wọn bọ̀ náà ni ló fi jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ báwọn wọ̀nyí a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ a sì gbọ́dọ̀ mọ pàkíyèsí ara wa tó fi jẹ́ sí pé gbogbo àwọn àlùfáà wa tí Ọlọ́run ní kí wọ́n ti máa dá sí ọ̀rọ̀ ta ní gbogbo mùsùlùmí lókàn yìí a kí wọn púpọ̀ a sì tún rọ̀ wọ́n kódà a tún wá ń bẹ̀ wọ́n pé ẹ má bínú o gbogbo ẹ̀gbin tẹ́ ẹ ti ń rí tó rà lọ pé tẹ́ ẹ mọ̀ rí ẹ ti ṣe kínú tẹ́ ẹ ti ń rí ẹ má rò pé ṣé èso àwọn kan náà wá kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí rẹ̀ wá lára ọ̀rọ̀ ẹ̀sìn ni ó kàn yín bí àwọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ànábì Ọlọ́run tó ṣáájú rẹ̀ àtàwọn sọ̀hábí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ ní àpẹẹlẹ táwọn wí náà àtàwọn àlùfáà láńlá tí wọ́n ti lọ bí Sheikh Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah ẹni pé ogun jà wọn yìí ni ẹ̀gbin kàn wọ́n ẹ̀gbin títí ń kàn wọ́n bọ̀ látọjú ayé wọn wọ́n tún kú tán náà kè tán lẹ́dì sí òun náà kọ́ la tún bá yí láwùjọ tiwa yìí náà ló fi jẹ́ pé báwọn àlùfáà náà bá rírú ẹ̀ kán tètè mọ́ sí wáàsí fún ara wọn ìpè bó ti lọ pẹ̀lú àwọn tí wọ́n síwájú náà nìyẹn sọ́dọ̀ yẹn pé tí ó wà wù wá ni pé àdúrà náà lájọ mọ́ sí fúnra wa kọ́lọ́n túbọ̀ fi ẹsẹ̀ wa lé náà ju báyìí lọ dáadáa Islam wa nílẹ̀ Yorùbá àwọn iṣẹ́ tí a gbọ́dọ̀ mọ́ ṣe lórí ẹ̀ òun náà ní kíni òun náà láti ń ṣe yìí gbogbo àwọn àlùfáà wa ọlọ́mọṣẹ́ àbáwá san wọ́n lẹ́sùn lóore àwọn tó kù náà káwọn náà tún torí pé a gbọ́dọ̀ mọ bí a ń lọ a gbọ́dọ̀ mọ bí tá à ń lọ má jẹ́ a pé kúfúrù ní ìmánì fúnra ara wa mọ́ ká má pé kúfúrù ní ìmánì fúnra ara wa mọ́ ṣírkù ká sì mọ̀ pé ń tàwhídì mọ́ a máa pariwo tàwhídì ìdá sí pé ń tàwhídì yìí kí ni jama shirk khalis so gbórú yìí òun náà ni àtúnṣe gbọ́dọ̀ bá àtúnṣe gbọ́dọ̀ ṣe kí ni àbá ó gbọ́dọ̀ bá so la fi ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala bí mannihi wa karamihi wa izzihi wa fadli ipe àwọn dáadáa tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti fi ṣàánú wa yìí ọlọ́run mọ́sá túnbọ̀ jẹ́ kó máa pọ̀ jù báyìí lọ ọlá al-Qur'an al-Karim àjọmọ́ mùsùlùmí afẹ́ sáré yan nàná ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ní pé hadhihi da'watuna kí làwa ń wí gan tẹ́gbẹ́ ó yẹ ká yóò mọ kí làwọn ẹni yìí kí náà ń wí gan kí náà ń jà fún gan àbí ẹ̀kọ́ ni kí ni táwọn ń sọ gan ìmbo làwọn ń pèpè lọ gan tẹ́gbẹ́ oríṣiríṣi blackmailing ló ti pọ̀ ayẹ káwá dó ṣàlàyé tá a gbé dání hadhihi da'watuna this is our call ní tá à ń pèpè sí rè ìpèpè wa orin tó wà rèé ìpèpè wa orin tá à ń jẹ́ kó mọ bá lọ rèé ayọ̀ odò ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nítorí pé kíní ni ojoojúmọ́ náà làwọn ìdàrúdàpọ̀ lọ́kan òjọ̀kan ojoojúmọ́ náà ní fi ń dàgbàsókè sí so làwa fi ṣàlàyé dáwà tiwa kí làwa ń wí gan ìta wa ń wí yìí kí l'Al-Qur'ani sọ ń pa rẹ̀ ohun àwa ń wí yìí kí l'hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ń pa rẹ̀ ohun àwa ń wí yìí ìjìmáàtì tó ti lọ́nà àwọn ìjìmá àwọn àfáà kí ní àwọn ìjìmá yìí ní ìjìmá òdólé lórí ẹ̀ lórí àwọn tàwí yìí wọ́n bá ní akọ́sà rẹ̀ gan síra ara wọn èwo ni kìyàsù gan gbé nínú gbogbo àwọn nǹkan táwa ń sọ àwọn tá a fẹ́ ṣàlàyé rẹ̀
àwa máa compare rẹ̀ pé tọ́yìn táwa ń wí rèé o ǹjẹ́ ní táwọn wí yìí wá tó àwa ń ṣe gbogbo àwọn lálàsí táwa jọ ń ṣe fúnra wa yìí ǹjẹ́ ní táwọn wí yìí ìjọ wa tó àwa máa sọ pé tọ́ ní tó wá kàn ní pé tọ́ ẹja wa lọ rèé wá bò láti ṣe àṣà ṣíṣí tá a padà play ọ̀rọ̀ kan náà mo wá fẹ́ yọ nǹkan kan jáde ní ó jẹ́ ń play ọ̀rọ̀ àfáhùn ẹni gbogbo èèyàn ti ń gbọ́ nígbà àwọn èèyàn wá ń gbọ́ ara wọn ò balẹ̀ àmì mú kàn fẹ́ fáwọn èèyàn lọ́kàn balẹ̀ pé wọ́n jò dà yín láàmú gbogbo àwọn ọ̀rọ̀ báwọn ẹ̀kàn mọ́ gbà sẹ́yìn èyí tá a kàn fẹ́ kẹ́ mọ́ rí náà nù irú àwọn ọ̀rọ̀ ń gbọ́dọ̀ mọ́ jáde adúgbò fọlọ́n kó jáde gan torí pé ọ̀rọ̀ tẹ bá wo bọ́rọ̀ ní ti lọ àárín àwọn mélòó kan ló dàbí kí wọ́n ti jọ ń sọ nínú gúrùpù ni ọ̀rọ̀ ní kàn jáde náà ni ọlọ́run ló mọ bó ti jáde Allahu a'lam so bó ti jáde onílé já mọ̀ pé àníṣe ń bẹ tá a gbọ́dọ̀ ṣe tó bá ti jẹ́ pé àwọn àgbààgbà afá náà ń discuss irú eléyìí láàrin ara wọn náà ń fúnra wọn nírú ìmọ̀ràn kan báyìí there is fire on the mountain ẹ pé a need láti ṣiṣẹ́ lórí Islam wa nílẹ̀ Yorùbá eléyìí làwọn nǹkan táwa ń pèpè sẹ́dáwó kí ni pèpè wa ìpèpè wa náà ni pé kí gbogbo wa àníṣe àníwọ̀ èmi àwọn gbogbo tá a bá lè wò ó jẹ́ gbogbo tí kálukú bá dì mú ẹja jùlẹ̀ hádìí da'watuna dáwà tiwa ni pé ká ju gbogbo tí ń bẹ lọ́wọ́ kálukú lẹ̀ gbogbo tẹ́yìn bá rò pé mo ní kémi ojú tọwọ́ mi lẹ̀ ìtítẹ́ bìlíkì bá rò pé òun ní kó jùlẹ̀ tí Sufi bá lóun ní kó jùlẹ̀ bí ogun wa wá jùlẹ̀ tán tá a wá wò pé kí ló kù tá a wá fẹ́ dì mú ẹ̀ á wá padà síbi pé qala Allah qala Allah kí Al-Qur'ani wí lórí àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn á wá fi gbogbo tí kálukú bá gbé kalẹ̀ nínú ìlànà tiẹ̀ nítorí kálukú ní táwọn ń pèpè sí rèé o òun à ń sọ rèé o òun tá a sì láàní gbà òun náà rèé òun tá a sì láàní gbà kánge nǹkan mi ò wọlé tọ̀ wá òun náà rèé qala Allah kí lolúwa wí kí lọ́wọ́ ọba pè ní ìmánì fún wa òun là á gbà ní ìmánì kí lọ́wọ́ ọba pè ní tawhid fún wa òun náà là á gbà ní tawhid àní gbà kẹ́nìkan kó gbé ṣíríkù lé wa lọ́wọ́ bísmí àtawhid alukurani tí ń bẹ lọ́wọ́ wa ìntàlọ́hún bá pe alukurani fún wa la fẹ́ pé àní gbà kẹ́lòmí ò sọ alukurani ló kọ́ mi alukurani wa nunazzilu mina alukurani ma huwa shifa alukurani wí aṣọ kalẹ̀ sínú alukurani tàbí wọn ṣe wòsàn tó bá ti wá ń di pa alukurani ló kù tá a fẹ́ mọ́ fi ṣàṣírà wa a gbọ́dọ̀ ṣàlàyé pé ìta alukurani jẹ́kọ̀ yìí àyíntàwà ń pèpè lọ́nu hadhihi da'watuna ìpèpè tí wá ní pé àníkóníkà lukú wo jù tọ́ wálẹ̀ káwá gbámú pé qala Allah kí lolúwa wí qala rasuluhu kí lànàbì náà sọ qala sahaba àwọn ọmọ kéwú ànábì tí wọ́n ti rin táwa rò pa ń rìn tí wọ́n ti ṣèjọsìn tá a rò pa ń ṣe tí wọ́n ti mọ ọlọ́run táwa ṣẹ̀ṣẹ̀ rò pa fẹ́ mọ̀ bó ni wọ́n ti wá ṣe bó ni wọ́n ti mọ̀ bó ni wọ́n ti rìn tí gbogbo tí wọ́n ṣe fi wá ń jẹ́ ṣíṣe a fẹ́ tẹ̀lé lánàá wọn ká mọ̀ tẹ̀lé lánàá wọn kò jù bá ń lọ gbogbo tá a sì wí yìí ẹ̀rí rẹ̀ ń bẹ nínú alukur'an ẹ̀rí rẹ̀ ń bẹ sangiri sínú kíni inú alukur'an Olúwa ní alif lam mim dhalikal kitabu la rayba fi hudan lil muttaqin so alukurani ti já mọ̀ pé níbi tí mọ̀nà wà níbi alukurani ni Olúwa ní dhalikal kitab tíra yìí tẹ́ ń wò yìí la rayba fi kò síyè méjì nínú tíra yìí tí ń ṣe alukuran hudan lil muttaqin ìmọ̀nà ló sì jẹ́ fáwọn tani àwọn olùbẹ̀rù Ọlọ́run alukurani nu so alukurani ti já mọ̀ pé níbi tí mọ̀nà wà ó náà nínú kínú jama inú alukuran ló fi jẹ́ sí gbogbo ń tá a bá fẹ́ mọ́ fi ṣe Islam gbogbo ń tá a bá fẹ́ mọ́ fi súnmọ́ Ọlọ́run kò gbọ́dọ̀ kọjá alukur'an sọ́jọ́ tẹ́lòmíì bá ti ń polówó nǹkan kan míì fún wa àlágbà tí ẹ̀kan bá ti ní kíní àwọn bàbá wa kan lágbọ́dọ̀ mọ́ tẹ̀lé àláṣe Ọlọ́run ọba òjúwe àwọn bàbá wa fún wa ní táwa ń sọ nìyẹn èyí tá à ń sọ nìyẹn tó fi ń daríwó wọ́n fẹ́ bà sí àwọn bàbá jẹ́ ẹnì kó o bà sí àwọn bàbá jẹ́ àwọn bàbá yìí náà ń táwọn náà dúró lé lórí tán láwọn fẹ́ tẹ̀lé òun náà ní kíni jama òun náà lálẹ́ Qur'an àìmọye wá sí àwọn bá tí wọ́n ti lọ yìí náà láàmọ́ gbọ́ kí láti mọ̀ gbọ́ mbẹ́ ati'u Allaha wa madha wa ati'u rasul táwọn bàbá bá wá ń kí ati'u Allaha wa ati'u rasula fún wa bó ni wọ́n sì wá délé ní tí wọ́n wá máa sọ pé ati'u al-aba'a wal ajdad ọwá ní ká gbà lọ́wọ́ rẹ̀ anta khaliquna wa ilahuna a ilahun ma Allah ìwọ kọ́ ló dá wa ìwọ kọ́ ló lúwa wa tó lúwa mi ń bẹ papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nígbà rárá lọ́wọ́ anybody ìntàfẹ́ tẹ̀lé oníkíní àníkí Ọlọ́run Ọba wí Islam nù
tọ́ tí wọ́n bá mọ̀ pé tí wọ́n fẹ́ ṣe ni pé àní báwọn bàbá ti ń ṣe no problem táwa kan bá wá láàṣẹ mọ́ fọ́ọ̀sì wa aláwa láàṣẹ mọ́ tọ́ ẹni wọ́n mọ̀ pé àní tóun fẹ́ mọ́ ṣe ni pé òun fà lùkùránì kalẹ̀ àní báwọn bàbá bá ṣáà ti ṣe lòun ti mọ̀ ṣe mọ́ lọ́ṣẹ́ tiẹ̀ but táwa bá wá láwo ṣe mọ́ jẹ́ wá ń pákó ńlá gbọ́dọ̀ mọ́ ṣe tábà sì ń pe àwọn mùsùlùmí bẹ́ẹ̀ yí mùsùlùmí ọ̀tọ́lọ́ ni ẹ máa tẹ̀lé má sọ fún wa pàǹbá lánàá àwọn bàbá kan jẹ́ ìwọ náà mọ sọ fáwọn yẹn pé ẹ̀yin mùsùlùmí ẹ má tẹ̀lé Al-Kùránì o táwọn bàbá ní kẹ́ ẹ tẹ̀lé jẹ́ káwa náà mọ parí pé ẹ̀yin mùsùlùmí ẹ fi táwọn bàbá lẹ̀ Ọlọ́run ni ẹ tẹ̀lé o àwọn bàbá yìí náà Ọlọ́run làwọn náà fẹ́ tẹ̀lé bọ́n ti ṣe mọ nìyẹn ẹ wá pọ̀júwe tó à ń bá ilẹ̀ Yorùbá náà Fatiha táwọn bàbá wa ké tí wọ́n struggle tí wọ́n dààmú ibi Ọlọ́run wa lágbára wọn mọ oníkan ní alihamudu lilayi rabili alamina aramani araimi maliki yomidini iyaka naabudu wa iyaka nastainu sidina sirata almustakima sirata allazina aniamuta alayhimu gairili magalubi alayhimu walalalina amina. Àwọn bàbá yẹn struggle ní gbogbo ń ta bá rò pé wọn pè dáadáa yẹn fi jẹ́ bẹ́ẹ̀ kì í wá sí èbú fáwọn ibi ìbẹ̀rù Ọlọ́run ọba wọn mọ nìyẹn wattaqullaha mastata'tum lal-Qur'ani wí ẹ páyà Ọlọ́run bágbára yìí ti mọ́ so bágbára àwọn bàbá yẹn ṣe mọ́ ó ní wọ́n ti ṣe mọ́ tí wọ́n kan wá nítọ̀ kájú àwa tó lè gbà lẹ́ni àfi ká kà á lọ́nà tán fi ká yà á nínú àwọn bàbá tí wọ́n kà á bẹ̀ ń bi agbára wọn mọ́ ni bọ́ọ̀lù ti ní àkà á ó là á kà á Al-Qur'ani wa rattilil Qur'ana tartila lal-Qur'ani wí so Al-Qur'ani ní ake Qur'ani dáadáa ìwọ ní ká ké ní níta sì mọ̀ pé bó ti ké yìí mistake ni àmọ́ bó ti yé wọn mọ́ ni ìwọ wá lò ní ká mọ̀ ké irú Islam wo rèé níta aláṣẹ mọ́nu hadhihi da'watuna níta aláṣẹ mọ́nu so èyí tó burú ni tabarẹ́ ni tó bá lóyún ọ̀sọ̀ yìí wọ́n ti ń bá wa ń bú àwọn bàbá òun làwa náà wà ní mọ̀ bú àwọn bàbá bọ́ọ̀lọ́ ti lágbára wọn mọ́nu bọ́ọ̀lọ́ ti lóye wọn mọ́nu bọ́ọ̀lọ́ ti ní kápá wọn mọ́ nìyẹn so ṣùgbọ́n wọ́n tí wọ́n ké tó fa tó mọ̀ pé bá nábì ti kéré bọ́lọ́wọ́n ọba pa láṣẹ rẹ̀ tó wá ké báyìí Ọlọ́wọ́n ọba pa àwọn bàbá láṣẹ hàn wá lágbára tó bí tà nábì kò sí sọ́gbọ́n kó mọ̀ rí bẹ́ẹ̀ àwọn bàbá wa Yorùbá làwọn ahọ́n wọn yàtọ̀ sí ahọ́n Lárúbáwá èdè Lárúbáwá sì rèé ó ní bá àti mọ̀ ń lọ àwọn pé àwọn nǹkan míì àwọn aráàfin kan ń bẹ nínú èdè Lárúbáwá nìkan ló wà kò sí nínú èdè míì náà ṣe máa ń pè Lárúbáwá ní lọ́gọ́tò bọ́ọ̀d torí pé wọ́n wo bọ́ọ̀dì yẹn pé èdè wo ló nínú gbogbo èdè lágbàáyé kò sí Al-Qur'ani lédè Lárúbáwá ní fi ń jẹ́ lọ́gọ́tò bọ́ọ̀d tó bá ní kí làwọn ń pèpè sí kò sẹ́ni tó pèpè sí jàgídíjàgan kò sẹ́ni tó pèpè sí ẹ máa dàlúrú kò sẹ́ni tó pèpè sí ẹ máa yìn wọ́n bẹ́ẹ̀ máa bẹ́ wọn lórí ma'adallah 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 ọlọ́mọdé àwọn pèpè sí rẹ̀ àmọ́ ń tà ń wí ni pé Al-Qur'ani kéèyàn kankan mọ̀ ní àbí tàwọn bàbá àní àṣà táwọn àwọn ọ̀dọ́ ọ̀gbọ́n àṣà táwọn ọ̀dọ́ ń dálé ni no more bàbá sọ pé in tó kù ni pé Olúwa sọ pé Ànábì sọ pé àwọn sàábé wa gbọ́ yé báyìí pé hadhihi da'watuna ní táwọn sọ nìyẹn àwa láti wá wo pé in tó kù ni pé ẹgẹ́ àwọn bàbá iṣẹ́ àwọn ṣàkóso àmọ́ ní táwọn bàbá wa ṣe lẹ̀ correction gbọ́dọ̀ bá torí pé èyí táwọn náà bá kan náà àwọn náà ṣe correction fáwọn nǹkan míì bẹ́ẹ̀ èyí táwọn náà bá wá filẹ̀ fún wa èyí tí correction bá gbọ́dọ̀ bá ẹja correct yẹ generally wà nù so dáwà tí wà nìyẹn dáwà wa ni pé qala Allah qala rasuluhu qala sahaba kí l'Olúwa wí kí l'Ànábì wí àwọn sàábé Ànábì tán ti mọ̀nà bó ni wọ́n ti rìnrìn àjò wọn káwa náà rìn bẹ́ẹ̀ ṣebí yóò bá sì parí ẹ̀ tó bá lẹ́ni mọ̀nà lọ́yẹ̀ ká tẹ̀lé wa jáde náà rọ̀ wá jáde náà àwọn sọ̀hábà mọ̀nà àwọn mà lọ́yẹ̀ ká tẹ̀lé wa jáde náà wá jáde náà so àwọn sọ̀hábà ti mọ̀nà àwọn sọ̀hábà àwọn tá nábì là mọ́lẹ̀ pẹ̀lẹ́gẹ́gẹ́ ìwọ ọmọ àlùjánnà ni ọ́ ìwọ ọmọ àlùjánnà ni ọ́ ìwọ ọmọ àlùjánnà olópọ̀ jùlọ àwọn sọ̀hábà lẹ́yìn pé nábì wá ń là mọ́lẹ̀ fún wọn lọ́lọ́dọọdán àyà tún wá pé wa kullan wa'ada Allahu al-husna pé ìkọ̀ọ̀kan nù wọn láti ṣàdéhùn àlùjánnà fún àwọn yìí olùsọ yín táwọn abọ́ ti wá rìn
bá ti ṣeun tán fi ń gbàdéhùn àlìjánnà látọ̀dọ̀ Ọlọ́run èmi àti yín náà gbọ́dọ̀ wá rìn bẹ́ẹ̀ hadhihi da'watuna ìpèpè tiwa nù yẹn tó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpèpè wa nínú àwọn iṣẹ́ tá a rò pa gbọ́dọ̀ jọ bára wa ṣe nílẹ̀ Yorùbá ó ní pé àwọn tá a wá wí kí l'Olúwa wí kí l'Ànábì wí àyà rẹ̀ pọ̀ ní Al-Qur'an kí ló ní táwa dá àwọn àyà yìí nù tá a fi nǹkan mí rọ́pò rẹ̀ torí ẹ ká máa wáyà níwá pé àti rẹ̀ àyà tó ní ká tẹ̀lé Al-Qur'an àyù ẹ̀kọ́ ni èwo ló ní àtẹ̀lé Ànábì wa man yuti'ir rasula faqad ata'a Allah inú suratu Al-Ma'idah Quran chapter 5 Olúwa lẹ́nikẹ́ni tó bá ilé tẹ̀lé Ànábì ó sì tẹ̀lé tanu ó tẹ̀lé Allah Olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana Ọlọ́run ní ti ń bẹ fún yín lára òjíṣẹ́ Ọlọ́run àwòkọ́ṣe dáadáa àmọ́ àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára Ànábì fún tani liman kana yarjullaha wal yawmal akhir fẹ́ni tí ń bá ń retí pé wọ́n pàdé Allah tí sì ń retí jọ́ ń gbé al-qiyamah wa dhakara Allaha kathira ìsìn ìrántí Ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ kí ló wá mú lánàá táwọn sàhábà wọlé kí ló mú ká tẹ̀lé táwọn sàhábà ṣe wọlé bẹ́ẹ̀ ni Al-Qur'ani náà ló wí bẹ́ẹ̀ ó ní la in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw ó ní ká láwọn èèyàn bá mọ̀ ni àwọn bíi Yahudi àwọn bíi Nasara àwọn bíi mushrikun kaná bá nírú gbàgbọ́ tẹ́yìn yìí níní ẹ̀yìn ìwọ́njọ́ náà àwọn sàhábà faqad ihtadaw ó ti mọ̀ náà nìyẹn so àwọn sàhábà lọ́lọ́wọ́ bá gbélẹ̀ pé àkáláwọn èèyàn bá dẹ̀ gba irú gbàgbọ́ tẹ́yìn gbà yìí ni wọ́n bá sì mọ̀ náà o so irú gbàgbọ́ táwọn sàhábà gbà bí wọ́n ti rìnrìn àjò wọn káwọn náà rìn bẹ́ẹ̀ pàtàkì jùlọ lórí ìtẹnu wọn kò lé lórí tẹ́lá àwọn tẹ́nu wọn bá yapa lé lórí èyí kéèsì ọ̀tọ̀ nìyí o tí sàábé kan lọ báyìí sàábé kan náà wá lọ báyìí sàábé kan wá sọ báyìí sàábé kan wá mú báyìí kéèsì ọ̀tọ̀ nìyí o entirely àmọ́ tó bá ti yàtọ̀ sí yẹn tí ó bá ele ti bá rú yẹn lọ tó yẹ pẹ́nu wọn kò lé lórí gbogbo ẹ̀ lágbọ́dọ̀ gbà lọ́wọ́ wọn hadhihi da'watuna ìpèpè tiwa nìyẹn lákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé ilẹ̀ Yorùbá àwọn tá ń pè ní ìmánì fún ara wa àǹbàrà ń bá pé kúfùrù ni a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ìyí tá ń pè ní tàwhídù fún ara wa ṣíríkù ni àwọn tá láàfin ṣe kàrámà àwọn ẹni Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ idán ni bó láti fẹ́ ṣàtúnṣe yìí òun náà gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ òun ló bí àwọn ogun tá a rí ti ń ja jálàbí lọ́wọ́ torí pé bí jálàbí yẹn ni gbogbo àwọn àgbákò wọ̀nyí ti wọlé tọ̀ wá bẹ́ẹ̀ ni àbí ẹ̀yin náà wo tán bá mú àfa ilé ní tán bá mú eléyìí tán ní gé orí èèyàn tálẹ̀ bá ń di ẹ̀ àfa wọ́n bá kó èèyàn mẹ́fà márùn lè já àfa láàrin wọn mẹ́rin lè já àfa láàrin wọn ila mata narda bi hadha fi dinina ìgbà wo la tó fẹ́ yọnu sí eléyìí dà nínú ẹ̀sìn tiwa ìbá ìsìláàmù lórúkọ jẹ́ ni tíjọba Nàìjíríà gan sì gbọdọ̀ rí sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tán bá mú eléyìí àǹfààní tán bá mú tọ̀hún àǹfààní ìkan káàtẹ̀ èèyàn mọ́ lọ́wọ́ àǹfààní egungun èèyàn àǹfààní orí èèyàn àǹfààní ẹsẹ̀ èèyàn àǹfààní irun abẹ́ obìnrin àǹfààní ẹláfà àtọ́lé á tí wọ́n mú láìpẹ́ yìí àbí gbogbo orí fídíò rẹ̀ kí ló dé ìgbà wo láti fẹ́ ṣe irú eléyìí dà gbogbo irú eléyìí àìpèpè tiwa nìyẹn pẹ̀lú ìdọ̀tí báyìí àfẹ́mọ́ nínú Islam ìdọ̀tí ni stéènì ni ká máa lẹ́rú àwọn èèyàn tó bá rí báyìí ká máa lẹ̀ wọ́n mọ́ Islam ìdọ̀tí ni mọ̀nà irú dọ̀tí yẹn a gbọ́dọ̀ mọ́ wá fọ̀ dànù irú dọ̀tí yẹn a gbọ́dọ̀ mọ́ gbé dànù hadhihi da'watuna ìpèpè tiwa nìyẹn ṣé wá rí ibi tí jálàbí ti wá délẹ̀ Yorùbá kò sọ́gbọ́n kó má di ogun kò ti sọ́gbọ́n kó má dọ̀tẹ̀ kò sọ́gbọ́n kó má di kíni jama kò sọ́gbọ́n kó má di kíni àmọ́ tábà ní kò sọ́gbọ́n kó má dogun kì í ṣogun à ń yọ àdá síra wa kì í ṣogun à ń yọ ọ̀bọ̀n síra wa kì í ṣogun à ń yọ ọkọ̀ ogun kí ni ó dì náà ni ogun àlàyé báyìí náà ni torí pé jálàbí tá à ń sọ yìí ibẹ̀ làwọn kan jòkó tí wọ́n ti ń jẹ láàárọ̀ tí wọ́n ti ń mu tí wọ́n ti ń ná tí wọ́n ti ń dán tí wọ́n ti ń gun ọkọ̀ bẹ̀m̀bẹ̀ so ń jọ tán bá gbọ́ pógun ń ja jálàbí bí ìgbà tí ogun ń ja ọ̀nà ìjẹ̀mú wọn ni wàhálà ni ó dì ẹjọ́ ni ó dì ọ̀ràn ni ó dì abáìsí ni ọlá pé wọ́n ti lẹ́mọ́nú Islam yóò fa kógun ọmọ jà ṣẹ̀wé ká ní wọ́n kàn ọ́ra ṣé wọ́n sì gbé kúrò ló kọ Islam ni kálukú òní rí kálukú òní ríro ẹ̀rọ ìjọ ò lẹ́gbọ́n táwọn pariwo babaláwo kan bẹ ní kọ́nà àbí kan bẹ kí ló kàn wá pẹ̀lú rẹ̀ nígbà tí ètí lẹ́mọ́ Islam kò kàn wá nù àmọ́ èyí tán báyìí létí lẹ́mọ́ Islam èyí tó kù ní ká wádìí pé ṣé ìsìn bẹ́ẹ̀ lóòótọ́ ẹ wo látara jálàbí ṣíṣe ẹ máa wo ọ̀gọ̀rọ̀ oní jálàbí ní ẹ wo orun ti máa rí ẹ wo bá ti máa rí ẹ wọ wọ́n tún wá ní slogan kan láàrin wọn ọgbọ mọ́njàlábà kàdábà
man jalaba kadhaba pé ẹni tó bá ilé ti ṣe jálàbí yóò parọ́. Principle ni qaida ni. Ẹ jọ̀ọ́ ṣé inú Islam wa náà láti fàyè gbárù nǹkan báyìí. Kí ni Islam sọ ń pa kéèyàn máa parọ́? Ká tó wá lé èèyàn fẹ́ máa fi irọ́ jẹun. Ká tó wá ní irọ́ yẹn lẹ́yìn pé èèyàn ń pa yẹn èèyàn fi ń jẹun yẹn èèyàn tún wá ń lẹ irọ́ yẹn mọ́ Islam. Ìwọ tó ti lè gbé principle kalẹ̀ tó lè jáde lẹ́nu tiẹ̀ náà pé man jalaba kadhaba ẹni bá ṣe jálàbí ó parọ́ tó ilé ti jáde lẹ́nu ẹ̀ yẹn ó yẹ kó o mọ̀ pé o gbọ́dọ̀ lẹ́rú ẹ̀ mọ́nú Islam. Irú nǹkan bẹ́ẹ̀ wá jáde lẹ́nu tiẹ̀ tán o tún wá sọ pé Ọlọ́run ọba wa ló design irú ẹ̀. Ẹlòmíì ó tún wá sọ tó burú pátá yóò tún wá lanu ẹ̀ pàgà ọmọ pé kódà ànábì gan oníjálàbí lòun náà subhanallah. Nílẹ̀ Yorùbá wa yìí náà gbogbo orú náà dandan báyìí òun làwọn aláàfẹ́ mọ́ o àfẹ́ mọ́ àwọn sì mọ pèpè against ẹ̀ eléyìí kì í ṣara Islam. Kálẹ̀ bá pè ní Islam fáwọn èèyàn tẹ́ ẹ̀ pé níṣẹ́ àfáà fáwọn èèyàn ni tẹ́ bá ti pè níṣẹ́ babaláwo jẹ́jẹ́ àfihìlẹ̀ because àwọn mùsùlùmí náà ní gbàtànjẹ́. Ìpèpè wà rèé o ìpèpè tí wà rèé ohun tá à ń sọ nìyẹn. Yìí tó bí gbogbo Boko Haram ni wọ́n alákatá Boko Haram bó o kíní ti di pé ayírọ̀ ẹ gbọ́dọ̀ fi wálẹ̀ ká mọ̀ sí ayírọ̀ àní ò sí lára ẹ̀ alẹ́ gbọ́dọ̀ sọ mọ́ àwọn ọmọ sọ pé kò sí lára ẹ̀ ibi ó ti ń dọ̀nà nu ibi ó ti ń dọ̀tẹ̀nu ibi ó ti ń di ó ya ẹmu ẹpá ẹbu ẹgẹ ohun tó ti ń dínú. Ẹ sì wo ṣe jálàbí ọ̀hún ẹ rí pé a ti ṣàlàyé ń pẹ́ kò níjà lè padà síbẹ̀ mọ́ kàtígórì ni ó jura wọn lọ. Ìmí kúfúrú pọ́nbélé ìmí ìṣíríkù pọ́nbélé ìmí kúfúrú dúnà kófúrú ìmí ò tiẹ̀ débi kúfúrú ó lè jẹ́ bídà ní mí oríṣiríṣi ìlànà ni àmọ́ nu gbogbo ẹ̀ kò sí tó bá tọ́lọ́ ta nábì múnú gbogbo ẹ̀. Ìlànà tá a wá pè lẹ́sìn fún wa nìyẹn. Eléyìí là á mọ̀ pé ní iṣẹ́ àfáà hábí dáwà tùnà ìpépé tí wá nìyẹn pé eléyìí ẹ mọ̀ pé ní iṣẹ́ àfáà mọ́ iṣẹ́ àfáà ni kó mú tíra kó ka tíra kó ka tán kó gbọ́yé tán kó fi kọ́ ẹlòmíì. Ìmọ̀ kọjọ́ ní wàásí wà ìmọ̀ kọjẹ́ àfáà kọ́ mọ́ ń kéwú wà ìmọ̀ kọ́ kó méjèèjì papọ̀ tọ́lọ̀ máa lè ṣe rọrùn fún ọ. Torí kì í ṣe gbogbo èèyàn nírú ẹ̀ mọ́ náà lọ́rùn. Ẹlòmíì ó ń bẹ yóò mọ kọ́yàn kí ó sì lè mọ̀ sí wàásí káàkiri. Ìmí ń bẹ kó kọ́yàn kí kó dẹ̀ ṣe wàásí inú mọ́ṣáláṣí bóyá fọlọ́mọ kí àbí fáwọn jẹ̀mọ́ rẹ̀. Ìta ń pè ní ìjà àfáà rèé. Àmọ́ ìta ń pè ní iṣẹ́ àfáà láwùjọ tiwa àwọn tá a gbọ́dọ̀ wípé àwọn kìíní nídìí àtúnṣe. Hadhihi da'watuna ìpèpè tiwa lélẹ́yìí. Ṣé wàá rí pèpè yìí ẹ bá dénú Al-Qur'an gbogbo àwọn tá à ń sọ tó ti wọlé tọ̀ wá yìí ẹ lè bá tó jọ mọ́ bẹ́ẹ̀. Níbo lẹ́ ti bá nú Al-Qur'an pé ìlànà bàbá ni ẹ mọ̀ tẹ̀lé bó lẹ́ ti bá bẹ́ẹ̀ tó fi wá ń dípa wá ń sọra wa lẹ́nu àwa ń sọra wa ló kọ àwa ń dọ́gbọ́n fi ń wá sympathy àwọn èèyàn yà fẹ́ gbà fún wọn ni o wọ́n fẹ́ ba sí àwọn bàbá jẹ iṣẹ́ ìwò ń bẹ́ẹ̀ ṣé nankali ta ní kò sí lára Islam kí sì ni nankali tẹ̀ fi ń dẹ́rù bara yín lẹ́yìn fi sàṣírà yín àbọ̀ náà kọ́ ọ́nù sójú ṣe wà nínú Islam nankali tẹ̀ fi ń dẹ́rù bara yín nankali tẹ̀ fi ń sàṣírà yín ta ni ò sí nínú Islam ṣé yìí náà fẹ́ ba sí àwọn bàbá jẹ àbí yìí náà kọ́ yìí wáyé pé yìí náà ni àmọ́sọ́ náà ni àmọ́sọ́ ni o àmọ́sọ́ gbogbo àwọn tán bá sì láǹfààní àti lè máa sọ wọ́n gbọ́dọ̀ máa sọ torí pé kò sí nínú Islam kò nípìlẹ̀ kò láàyè ó wà ń bára wa fàrẹ́ ohun tá à ń bára wa sọ rèé ó wá di ẹ̀ ń takọ̀ àwọn bàbá alákatakítí ni wọ́n lọ gbẹ́sìn wàhábíyà wá wọ́n lọ gbẹ́sìn Ibn Taymiyyah wá apàyẹn ní wàhábíyà apàyẹn ní Ibn Taymiyyah ló tún fi lọ́rọ́ fi ń lọ gbogbo ibi tọ́lọ́ ń lọ wọn gbogbo àwọn ọ̀rọ̀ yóò dàrú gbogbo àwọn ọ̀rọ̀ kò sí tí ìpèpè wá sí láti bẹ̀rẹ̀ kọjá pé ẹ wò bá ti ń bá Islam wa bọ̀ yìí ẹ dákun gbogbo ká fẹ́ sọ ilé yìí kó ní báwọn bá ti ń ṣe nù ká fẹ́ mélé yìí báwọn bá ti ẹ mọ̀jẹ̀ àṣẹ báwọn mọ̀ a bá ti fẹ́ ṣe eléyìí bálù Kùránì ti ní àṣẹ rè áyà rẹ̀ rè eléyìí náà kọ́ bálù Kùránì ti ní àṣẹ nù áyà rẹ̀ rè áyà rẹ̀ nù Al-Kùránì àdìsí rẹ̀ rè àdìsí rẹ̀ nù Al-Kùránì àmọ́ Ìmáàmù Málíkì sọ báyìí Ìmáàmù Ṣáfi'í sọ báyìí Abu Hanifa sọ báyìí Ìmáàmù Ahmadu sọ báyìí Islam nù ìyẹn láàfin ní kò ní jádàtì ahlil ilm àmọ́ pẹ̀lú ọ̀nà tá a fi ṣe yìí àwa takú ti pé irọ́ àníṣe bọ́ àti báyìí náà ni kò gbọ́dọ̀ yí padà ìṣáàdà ìlànà wọṣọ wá yí padà náà ìbọn ní bàbá bá ti máa ń wọ̀ ìlànà kọ́lé wá yí padà ìbọn ní bí wọ́n ti máa ń kọ́ ìgbà tí ìmọ̀ ń dàgbà sókè ìyípadà ń bá gbogbo ẹ̀ ìmọ̀ ẹ̀sìn wa náà tí ìmọ̀ wa bá ti ń dàgbà ẹ̀sìn wa ò dàrú ẹ̀sìn wa ti nípìlẹ̀ bọ́ ìmọ̀ wa ni ò tètè dé so tí ìmọ̀ bá ti ń dé tí ìmọ̀ bá ti ń dàgbà sókè a gbọ́dọ̀ máa lọ pẹ̀lú ìmọ̀ ni
talibul haqq yaduru ma'al haqq haythu dar, talibul haqq yaduru ma'al haqq haythu dar. Ẹni tí bá ń wọ òdodo níbi òdodo bá ti ń lọ náà lónà ó máa lọ, yóò máa lọ ni. tó bá ṣe léyìn báyìí kí báyìí ní ti ń bá bọ̀, ó padà wá di pé báyìí mà ló yẹ ká gbà, yóò gbà báyìí ni, báyìí tún lọ́nà yóò máa gbà ní tó ń pè ní Islam nìyẹn. kì í ṣe pọ́kàn wá dúró pé àníṣe àwọ̀ ò ní yí padà. ẹlẹ́kẹta nínú àwọn nǹkan pépé tiwa òun náà ni àwọn ìlànà kílànà kan tó gbalẹ̀ nílẹ̀ Yorùbá yìí, àwọn ìlànà ká sọ alukurani lóko tí ò jẹ́, eléyìí burú jáì. ó ṣe kí ni àfà? ó burú jáì. ìyẹn ni ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n sẹ́ndì sí mi lánàá. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti discuss ọ̀rọ̀ náà, àwọn èèyàn sì sọ tó pọ̀ ń pa rẹ̀. àwọn èèyàn náà tún pè mí sọ̀rọ̀ pé táwọn ọmọ gbọ́yé ń bẹ̀ rí gbogbo tẹ̀ ń sọ yìí, ó mọ̀ kọ́ lèmi mà mú ń bẹ̀ ń tèmi. èyí ni tèmi mú ń bẹ̀ ni pé àní lára pírọ́blẹ́mù ta nílẹ̀ Yorùbá tá a gbọ́dọ̀ yanjú ìkànjáde nínú ọ̀rọ̀. lóòótọ́ ọ̀rọ̀ tèmi ló fẹ́ sọ, lóòótọ́ bí wọ́n sì ṣe sàṣìmí ní pèpè sí ayé bẹ́ẹ̀ kọ́ ni, àmọ́ bẹ́ẹ̀ ń kọ́ lèmi bẹ́ẹ̀ yà sí, akàn ọ̀rọ̀ aṣọ díẹ̀ lórí ibẹ̀. ẹ jẹ́ ń gbé plé ọ̀rọ̀ rẹ̀ kí kálukú gbọ́. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Èmi ni Mikael Hamza Kaduna. Lórí ọ̀rọ̀ ọmọkùnrin Kutubi tí ó sọ̀rọ̀ nípa àbàbà Sheikh Adam tó ní wọ́n wú nínú. Ní àsìkò ìgbà tí a jágbe mọ́ kèfèrí tí ó rí àwọn Sheikh Adam torí wọn fẹ́, ìgbà náà àwa àti jáde Markaz nígbà yẹn àwa ní Markaz ìgbà náà àwa wà ní Tálítà Tẹ̀wùjínì. bẹ́ẹ̀ ni torí ẹ̀ ní ìgbà yẹn gbogbo àwa classmate wa ń gbà náà a gbọ́ pé a jágbe mọ́ kèfèrí, ó fẹ́ wá ṣe wáàzí ní Mùṣín. tí mi bá gbàgbé, èyí tí mo bá gbàgbé Dr. Abdulateef Onírètí a máa rán mi létí àtàwọn ọmọ classmate wa. a wá lọ sí Mùṣín nígbà náà. nǹkan tá a fẹ́ lọ ṣe ni pé a ti mú chain àti okùn dání, a fẹ́ gbé ajágbe mọ́ kèfèrí live wá sínú ọgbà Markaz kí a dé mọ́ igi fúrúùtù kalẹ̀ láàárọ̀ kí àwọn Sheikh Adam kún ó dé káwá bá níbẹ̀. nǹkan tá a ṣe nìyẹn. a gba odidi móòlù ẹ̀ níjọ́ náà ni. ṣùgbọ́n ìgbà tó náà gbúrò pé à ń bọ̀ wá, ó sá, kò padà ṣe wáàzí náà mọ́ ní òjòjọ́ náà. àwọn Sheikh wa ìgbàgbéǹgbà yẹn nínú ọmọ kéwu àwọn Mọ̀lánà Sheikh Adam náà ni àwọn Sheikh wa Abdulaziz Owolabi Alhaji Ọ̀fà. èmi láti lọ lé kí n sọ fún wọn pé mítìnì wà ní Markaz ńgbà náà. ó ní nǹkan tá a nídìí ojú wípé mo nítorí pé ní Markaz gbogbo àwọn bàbá sáádù àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n ní àwọn nǹkan tí ń jẹ́ lọ́wọ́, olúkálukú tí ń dàbolẹ̀ nígbà náà lórí arákùnrin náà nígbà tán ní lo àlùjànnú. àwọn tó mọ̀ ń pa àlùjànnú nígbà náà, Sheikh Adam ọmọ kan tí ń lọ nínú ọgbà Markaz nígbà náà tolúkálukú lọ dán nǹkan rẹ̀ wò lórí Àjàgbé. ìgbà náà Àjàgbé wọlẹ̀ tó fi kú, kò ní kàrámọ̀ kankan mọ́. náà nǹkan tí mo fẹ́ sọ, gbogbo ẹ̀yin Dakatil professor gbogbo ẹ̀ pátápátá, nǹkan tí mo fẹ́ sọ yìí ó lè bá wa lára mu o. ẹ mọ wọn bàbá wa ta nílé ní àwọn ò fẹ́ gbogbo nǹkan tí yóò jọ mọ́ bẹ́ẹ̀. àmọ́ ìkànnù yín náà ni èmi náà jẹ́, ṣùgbọ́n mo ń dẹ̀ láti ta ẹnì kọ̀ọ̀kan wá jí. gbogbo ẹni tí wọ́n bá sọ pé àáfà ẹ̀ ó wú nínú kú, tí ọmọ kéwìn yẹn ò ní ipa kan tó kó lórí ọ̀rọ̀ yẹn, ọmọ àlè ọmọ kéwù ni. gbogbo wa a ní àwọn ọmọ kéwù, olúkálukú wa tó bá ti parí ẹ jẹ́ ká máa dá tàbátì àdájọ́ fún àti alámútàlà kẹfà ká máa dájọ́ fún. nǹkan tí èmi rí nìyẹn. nǹkan tí mo dẹ̀ sọ yìí ọ̀rọ̀ kékeré ni mo sọ, ètò olúkálukú wa bá gbọ́ Yorùbá ẹ̀ sí. àmọ́ gbogbo agbára téèyàn bá ní, ṣé báwọn èèyàn wà míì tán fẹ́ gba ilẹ̀ wa tí wọ́n fẹ́ ká kọ́ ilé kí àmọ́ nǹkan tá à ń ṣe mọ̀nà. nas'alullah as-salamata wal afiya.
nasallallahu salamata wal afiya nasallallahu salamata wal afiya. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ púpọ̀ ńbẹ̀. Mo wá fẹ́ kọ́kọ́ fún gbogbo mùsùlùmí kinní kan torí àwọn èèyàn kan gbà wọ́n gbọ́ lánàá báyìí lómi ni àfà ẹ wá múra sí àtìkárù ẹ múra sí àtìkárù dára báyìí o ó ti wá ṣẹlẹ̀ báyìí ẹ dákun ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja ṣe kí ni jọmọ́ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ara ń tá aṣọ pàtó sí gbọdọ̀ bá ń lẹ̀ Yorùbá náà rè nǹkan méjì ń fẹ́ sọ̀rọ̀ lérú mi nǹkan pọ̀ ń bẹ o àmọ́ méjì péré ni mo rò pé òkè mo gbogbo àwọn tán ti ń sọ̀rọ̀ àwọn tán ń pè tán ń kọ́mẹ̀tì wọn tí ì bá ń yà sí méjèèjì ẹjọ́ àkọ́kọ́ èéṣe tó ṣe pé bí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin wa nínú Islam in tó kù ní ká mọ dẹ́rù àṣàṣì bara wa tá a mọ dẹ́rù Ọlọ́run bara wa mọ́ kí ló ní tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wa nísìn àwa mọ dẹ́rù Ọlọ́run bara wa mọ́ in tó kù táwa ń dẹ́rù bara wa ní kíni àṣà àmọ́ pa ń jìnà sí mọ́ nínú àmọ́ pa ń jìnà sí ìmánì díẹ̀ nu àwọn sàhábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tàbí ká mọ̀ bẹ̀rù àtẹ́lù wọn láwùjọ wa yìí ṣé mọ àwọn sàhábì ànábì bí kinní kan bá ilé ṣẹlẹ̀ láàrin wọn tí kan ni wọ́n bá dájú kọ̀ kejì pé ìtẹ́kìlá wọ́n ní ìtẹ́kìlá ẹ̀ tó bá ilé gbọ́ tó bá ìtẹ́kìlá ni pé bẹ̀rù Ọlọ́run tó bá ilé gbọ́ ṣé tí báyìí yóò mọ̀ gbọ̀n wọ́n ní mi ò fẹ́ lè dákú nu wọn èyí kí n bẹ̀rù Ọlọ́run kí mo ti ṣe kí ni mo kó sí kí ni kan náà kí ni ìwà ọmọ wù kí ni kan ẹ̀rù Ọlọ́run yẹn ó bà wọ́n àmọ́ lè ní ìbẹ̀rù Ọlọ́run yẹn ò sí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwa rò pé kò sí mọ́nu ṣèbó yẹ ká wá bò láti dá ìbẹ̀rù Ọlọ́run ọba yẹn pa pé ó ti bẹ̀rù Ọlọ́run ọmọ tọ́lọ́ lè ṣe fún ọ ni èyí tá a fi wá máa dẹ́rù Ọlọ́run bára wa àṣàṣì lókù tá à ń darú dẹ́ bára wa ẹ̀wọ̀ ẹ̀dá kùn ṣé ìsìláàmù náà lélẹ́yìí ṣé ìsìláàmù náà lélẹ́yìí àwọn tá a sì ń pè láàfáà rèé tó fẹ́ mọ̀ kọ́ wa ní ìsìláàmù àwọn tí ó dúró síwájú àwọn mùsùlùmí rèé wọ́n la fílẹ̀ pé mi ní ń bá wí o fílẹ̀ pé mi ló fẹ́ kán ṣépè fún o kéèsì yọrí yìí kò túnú kankan lára tèmi àìmọye èyí tó ti pé 2016 o àfà o gbogbo kí o tó ké tí ó yí ẹ̀yẹn mọ́ jáde lọ́la o ní ìwà ó ní ẹ mọ́ jáde lọ́la o nítorí ta ni ó pàdánù ni ìdàkùn mọ́ jáde lọ́la 2016 kí láwà yìí 2021 àyíbẹ̀kọ́ ni ọlọ́kọ́ ló mọ iye ọ̀la ọjọ́ tí mo ti wá jáde wáyìí èmi ọkọ́ ní ìbẹ̀ láyé dè ní so yẹ́nì gbogbo tàbátì àdálókù tí wọ́n mọ̀ sàwọn ẹ̀dá pẹ̀já gbójú kò ń bẹ̀ àmọ́ táwa wá túnṣe náà nù pé pàǹtí gbogbo kínní ẹjẹ́ apalẹ̀ mọ́ pàǹtí kò ń lẹ̀ kí ló dé tá a lè gbé Ọlọ́run síbi tá a gbé àwọn nǹkan yìí sí ẹ wá lè mọ̀ pé ọmọ wọn ò sì bẹ̀rù Ọlọ́run ọmọ wọn ò sì kọ́ ọ̀run náà máa kẹ́rù wá bẹ̀rù náà pé ẹ̀dákun àwọn tó bọ̀ sí èyí tẹ́ fi wá ló bẹ̀rù Ọlọ́run kẹ́yìn tó mọ ẹlẹ́ẹ̀mọ fàṣásí bẹ̀rù yìí láti jáde pé ẹ̀yin èèyàn báyìí máa kọ́ lọ́rọ̀ yìí ti rí bàbá yìí ẹsẹ̀ ní téèyàn máa ń bù ṣé kádàmù ẹsẹ̀ ní téèyàn máa ń bù èèyàn gbọ́dọ̀ máa bù wọn nígbà orí èèyàn ò bá yí bó ní ṣe mọ́ àbá àsọ bẹ́ẹ̀ jẹ̀ mọ́ láì mọye ọjọ́ lẹ́yìn ìgbà náà àmọ́ tó ti bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó tún wá ń sọ káwá ní wọ́n tiẹ̀ wá gbá o àbí wọ́n tiẹ̀ wá bìlíìfù bẹ́ẹ̀ o èyí ṣe tí ò jẹ́ pọ́ lọ́run lẹ́bi dẹ́rù wá pé ọmọ wọn ò sì bẹ̀rù Ọlọ́run níbi èmi náà bá wà kí wàá rí ni mo mú pé ìwọ Ọlọ́run wallahi alladhi la ilaha illa hu níjọ́ ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ báyìí tí má kàn rìn lọ báyìí yìí kàn ronú pa ni pé ìwà chẹ́kì ọkàn mi pé ìwọ Ọlọ́run kí lọ́rọ̀ yìí lọ́dọ̀ mi ní ìbú bàbá yìí ẹ̀kan náà ní ìbú bàbá yìí torí débi tẹ́mi mọ̀ pé mo gbọ́dọ̀ lọ túnṣe nu àárín mi àtọ́lọ́ ni o torí yẹn ló ní agbára jù ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ yìí ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ ibi táwọn ipò táwọn sábẹ́ ìṣe ṣẹgbẹ́ wa nu ipò tó wà nìyẹn àníyànbá ilé sọ fún sábẹ́ kan pé bẹ̀rù Ọlọ́run yóò mọ gbọ̀n débi pé wọ́n ní mi ò sì fẹ́ lè dákú àwọn tẹ̀lé sọ pé kódà gan ìbẹ̀rù Ọlọ́run yẹn subhanallah wọ́n ti wá sọ dáṣà láwùjọ ti wáyé ó ti dáṣà káṣà gbogbo àfa àtàkùlà kódà ìmí tó bá ti ṣe bàjẹ́ lọ́ba ní àfa ẹ̀rẹ̀ bẹ̀rù Ọlọ́run ó ìbẹ̀rù Ọlọ́run kí ni Ọlọ́run náà sáré inna lillahi wa inna ilayhi raji'un tó káwá ní bẹ̀rù Ọlọ́run tí ẹ̀ wá sọnù a gbọ́dọ̀ wá fi nǹkan mí replace rẹ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ yọ ń bí ọ̀rọ̀ yìí nù ẹlẹ́ẹ̀kejì máa fẹ́ ní láti gbé ara sẹ́yìn díẹ̀ pẹ̀lú pé ẹ tún wá fẹ́ máa fi nǹkan dẹ́rù bara yín ó tún wá jẹ́ pé Àlùkùránì lẹ wá sọ di ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ jẹ́ àtúngbọ́jà mọ́. Dakatir pòfẹ́sọ̀ gbogbo ẹ̀ pátápátá nǹkan tí mo fẹ́ sọ yìí ó lè bá ọ lára mu o ẹ mọ wọn bàbá wa ta nílé ní àwọn ò fẹ́ gbogbo nǹkan tí yóò jọ mọ́ bẹ́ẹ̀ àmọ́ ìkànnù yín náà ni èmi náà jẹ́ ṣùgbọ́n mo ń dẹ̀ láti ta ẹnì kọ̀ọ̀kan wá jí
gbogbo ẹni tí wọ́n bá sọ pé àáfàá ẹ̀ ó wú nínú kú tí ọmọ kéwù yẹn ò ní ipa kan tó kó lórí ọ̀rọ̀ yẹn, ọmọ àlè ọmọ kéwù ni. Gbogbo wa a ní àwọn ọmọ kéwù, olúkálùkù wa tó bá ti parí ẹ jẹ́ ká máa dá tàbátì àdájọ́ fún àti alámútàlà kẹfà ká máa dájọ́ fún. aywa ẹjọ tàbátì àdá alámútàrọ kẹfà súrà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú alukur'an. Kí ló dé tó ṣe pé ẹ fẹ́ máa dájọ́ yẹn ẹ̀mí èpè lẹ́fẹ́ fi rò pé ẹ fẹ́ fi ṣe. Ìjọ làlùkùránì di ń tà fi ń ṣépè fún yàn, ìjọ ló dì í. Aya o làlùkùránì ìbò ló wà ní àlùkùránì pé tọ̀ ọwọ́ abẹ́ ṣépè fún yàn o, aya kùránì ni ọ lò. Protection la fi máa ń ṣe, protection la ń fa àlùkùránì ṣe. Wìkọ́yà làlùkùránì, àlùkùránì àfi máa ń gbà yàn là kúrò nínú àdánwò ni. Ẹ wo tẹ wá ń pìrìsẹ́ǹtì fún wa, ẹ wá sọ àlùkùránì di ń tà fi máa ń kó àdánwò báyàn. Lára ń tàtúnṣe gbọdọ̀ bá láwùjọ wa rèé. Ẹ má sọ alukurani di ẹrù jẹjẹ. Alukurani ẹ ṣe ẹrù jẹjẹ. Alukurani kìí ṣe kí ni jama? Kìí ṣe ẹrù jẹjẹ. Ọwọ́ lalukurani ní, tírà ọwọ́ sí ní alukurani. Ẹ má sọ dẹrù jẹjẹ. Ẹ má ké tàbátì àdá àti alámútàrọ kẹfà láníyàn kíkíní kí tiẹ̀ ó lè bàjẹ́. Láníyàn kíni kó lè máa jẹ́ àṣàṣì tàbátì àdá. Ẹ dákun ẹ má bá ń ké ní ẹgbẹ̀rún. Ó kàn dùn mí pé kìí ṣe pé mo nídìí rúkìá ni, torí rúkìá ni yóò jẹ́. Kí ni mo pè jẹ́ mọ́? Rúkìá níta alukurani jẹ́nu. So alukurani tó yẹ ká máa fi polówó dáadáa fúnra wa, àwa sọ dẹrù jẹjẹ. Ó wá di nǹkan bẹ̀rù, ó wá di nǹkan tó yẹ pé bẹ́ẹ̀ ni báyìí lè ti gbọ́ báyìí pé àwọn afáwọn nǹkan burúkú wallahi alazim mọ̀ gbọ́lẹ̀ náà pé nǹkan burúkú bẹ lọ́wọ́ àwọn afá. La ilaha illallah. Nǹkan burúkú ṣe kí ni? ń bẹ lọ́wọ́ àwọn àfáà, nǹkan burúkú. Àfáà tó yẹ kán gbà pé àwọn ní nǹkan dáadáa pọ̀ lọ́wọ́ wọn, kán máa expect pé nǹkan ìmọ́lẹ̀, nǹkan tí yóò ṣe tí yóò mú oríire bálé ayé níbẹ̀ lọ́wọ́ yín. So fi ẹ wo àníṣe ẹ gbójú kú omi ẹ ń ṣe pé fẹ́mi àní èpè níṣẹ́ ẹ ńgbà tá a bá téèyàn bá èmi náà bá ti check ẹ̀mí ara mi wípé àníṣe àbòsí tán lè mọ́ mi jẹ́ mo ṣàbòsí bá ti mọ̀ kéyìn ṣe tọ́ tó àmọ́ ìwo ni èwo ló jẹ́ pé alukurani lẹ́ẹ̀mọ́ wá sọ di ẹrù jẹjẹ lórí nítorí pé nítorí dìmú pa ńlá ló dìmú fẹ́ẹ̀kì ló dìmú fẹ́ẹ̀kì ni jàǹbá ni tó dìmú àbòsí ni tó dìmú òdì òdodo mú ìwọ wá torí ẹ onígbà náà ẹni náà ó yẹ káwọn ọmọ ké tàbátì àdá àti àlámta ẹ dákun ẹ máa ké ẹ máa ṣe kí ni ẹ máa ké àmọ́ ẹ má jẹ́ ntẹ̀yìn jẹ̀ mọ́ sẹ́rí tẹ́ bá ti rí tán ké tàbátì àdá tó fi ń ba tèèyàn jẹ́ tàbátì àdá kọ́ ló ba tèèyàn jẹ́ o àwọn àlùjànnú tó ti jọ dòwò papọ̀ tí wọ́n ní kí wọ́n máa ké tàbátì àdá wọ́n tún wá fún wọn ní ọ̀nà tí wọ́n máa fi ké so nǹkan burúkú ń bẹ ní ọwọ́ àwọn táwọn yìí ọdún kí mìíràn tuntun sọ àbá wọ́n sì ọjọ́ ọwọ́ kọ́ yìí ìbáyìí láti mọ̀ sí wọ́n sì sí ẹ̀yìn ọwọ́ báyìí sọdí nínú àwọn ibtihalat nígbà tá ànábì báyìí lè gbé ẹ̀yìn ọwọ́ sí àdúrà náà ti dé ojú ẹ̀ òní ibo sì wà nù súnà nù o sọ pé àmọ́ ń tẹ́wọ́ sí àdúrà ni nígbà tá ànábì bá fẹ́ sí àdúrà yìí kí ó wá sí àdúrà ni ó wá ná iṣẹ́ mọ́ ó wá ilé lu ẹ̀yìn ọwọ́ káì nǹkan náà ti dé ojú ẹ̀ pé ọlọ́run mo fẹ́ kọ́ ṣe kínní níta àdégbọ̀n máa ń lo fún un ìgbò dọ́dọ̀ àwọn tí wá lẹ̀ Yorùbá wọn gbé báyìí kánọ́ náà bí ilẹ̀ tó fẹ́ sàṣìbá wa ó sì ké ni wáyé ké méje ni tàbátì àdá àbílẹ̀ ìbọn tó máa ké tán wọ́n wà mọ́wọ́ ni wọ́n fi gbálẹ̀ pa lẹ́mẹ̀ló ẹ̀mẹ̀ta wọ́n kàn gbé wọ́n fẹ́ ní atẹ́gùn ni ẹ dákun níbo lẹ́rí rẹ̀ wà ní Al-Qur'ani ẹ̀rí irú ẹ̀ níbo ló wà nínú kí ni jàmá inú ara tá gbọ́dọ̀ túnṣe rèé àní ìwà burúkú yẹ kò gbọ́dọ̀ mọ́ wà lọ́wọ́ àwọn àlùfáà mọ́ Al-Qur'ani ṣe tírẹ̀rù jẹ̀jẹ̀ tíra kí Al-Qur'ani ọwọ́ Al-Qur'ani ní àpọ́nlé Al-Qur'ani ní àpọ́nlé kárí Al-Qur'ani ká mọ̀ parí nǹkan ká gbé gẹ̀gẹ̀ ní Al-Qur'ani nínú Al-Qur'ani bá ti ń di táwọn pé wò ó tí bá ilé nà mọ́ tí ó bọ̀ tẹ́ni náà tí wọ́n ń gbọ̀n àfa iṣẹ́ mi lókùn tẹ́ ń jẹ́ represent Islam mọ́ represent kí ni mọ́jọ̀ mọ́ Islam á di da'watuna táwọn wá ṣeré o ìpèpè tiwa rèé ìpèpè tiwa ò nìyẹn so ìdílé gbogbo orú àwọn rándanrandan báyìí rándanrandan eléyìí pálapàla báyìí kò lè rí ìdíjòkó nínú Islam bí ó sì wá lè rí ìdíjòkó nínú Islam yẹn ẹ gbàgbé ẹ ilẹ̀ Yorùbá ò fẹ́ rú ẹ̀ mọ́ ẹjọ́ àfẹ́ mọ́ gbọ́ mọ́ pé àfáàná mú tán ká orí èèyàn mọ́ lọ́wọ́ àfẹ́ mọ́ gbọ́ mọ́
kán máa mú àfa kán máa ka apáyè mọ́ lọ́wọ́ mọ́ aláwọ̀ irú ìròyìn yẹn àfẹ́ máa ka nínú newspaper mọ́ so ọ̀nà tá a sì fi ní kámọ́ náà ni pé tó àwọn àfa àtàbá ti ń kárú ẹ̀ mọ́ lọ́wọ́ ká máa pariwo wọn sáyé pé eléyìí náà irú rẹ̀ ṣe kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ìpèpè wa rèé o gbogbo ariwo gbogbo tẹ́rí tí ń lọ yìí tán bá ní dáwà súnà àkọ́kọ́ tó kọ́kọ́ dúó lé lórí ọ̀rọ̀ tawhid ìjí tawhid yóò sì kọ́kọ́ wá túnṣe náà ní gbogbo táwọn wí gbogbo tó wà jọ mọ́ pàlà à ń gbé ẹlòmíì sípò tó yẹ ká gbé Allah subhanahu wa ta'ala à ń gbé ẹni náà síbẹ̀ Islam ó fẹ́ ká ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà jàmá mùsùlùmí àwọn nǹkan wọ̀nyí àtúnṣe gbọ́dọ̀ bá ìpèpè tiwa nìyẹn káwọn àfáà mọ́ dìdàkudà káwọn àfáà mọ́ sọ̀rọ̀ àwọn di nǹkan bákan náà èyí tí wàá sọ torí àsìkò kárọ̀ra fi yíò ń parí ìjòkó wa ní ìní èyí tí màá tún wá sọ ni pé jàmá mùsùlùmí ó ní pé lára pálapàla tí ń bẹ nílẹ̀ Yorùbá ó ní ká gbé àwọn kan kalẹ̀ pé àwọn eléyìí ò mọ̀kàn ni wọ́n má ṣe kí ni jàmá mọ̀kàn ni wọ́n èyí tán bá ilé ti sọ òun náà ní kí ni òun làbẹ́ gé káyì owó dédé yìí ẹni tọrọ rẹ̀ tí ó pé abẹ́ ti gé ọ̀rọ̀ rẹ̀ òun náà ní tari jàmá òun náà ni Allah subhanahu wa ta'ala anabiwa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá ti ní pé òun ti fi gbé kalẹ̀ fún wa pé ní tó bá sọ àgbọ̀dọ̀ tako lẹ́yìn àwọn méjèèjì gbogbo ẹni tó bá ilé sọ̀rọ̀ kódà látòrí àwọn sábẹ́ ànábì òun la lè wú ọ̀rọ̀ ẹ̀ wò pé ìjọ́rọ̀ yìí bá Al-Qur'ani mu só bá hadith mu Imam Malik alayhi rahmatullah ní ṣe sọ pé kullun raddun wa mardudun alayhi illa sahibu hadha al-qabr ó ní gbogbo yẹn ni tó bá sọ̀rọ̀ ni ó mọ fáwọn èèyàn ní èsì ọ̀rọ̀ gbogbo èèyàn sì náà ni wọ́n lè fún ní èsì ọ̀rọ̀ àmọ́ ta ni a gbọ́dọ̀ fún ní èsì ọ̀rọ̀ ó náà ní ta ni jama Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa sọ̀rọ̀ àwa díjẹ́ nìkan bá ti wá sọ nǹkan báyìí ẹlòmíì ò gbọ́dọ̀ takò mọ́ ẹ bá ti wá takò ó ṣe àgbákò má ti ń wọ́n ní èpè òun náà ni wọ́n mọ̀ wọ́n ní ebú bá ti ń wọ́n ẹ wo gbàtà pẹ́tà bẹ̀rẹ̀ sí ní bí ẹ̀gbọ́n àbágbàlagbà ẹ dákun ẹ sọ̀rọ̀ ẹ dá sọ̀rọ̀ ìsìláàmù ẹ já wò ẹ já gbé ayé ẹ̀kọ́ la ti pariwo ẹ wo ẹnu àwọn ọ̀rọ̀ ẹyọ kan ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ ẹyọ kan àbí àtàbọ̀ táwọn míì kẹjẹ ṣe ń sọ lásán ẹ wá dúró attack ẹ wá dúró èbú ẹ wá dúró èpè kódà àárín wọn níbi tí ti ń sọ lọ́wọ́ náà ibẹ̀ náà ti fi kọ́mẹ̀ntì fáyà ẹ̀ ibẹ̀ náà ṣe kí ni náà ti fi kọ́mẹ̀ntì fáyà ru ẹni bẹ́ẹ̀ ilá mọ́ta ibo là ń lọ gbogbo orú eléyìí náà gbọ́dọ̀ látúnṣe a gbọ́dọ̀ jẹ́ kálukú ó mọ̀ pé Islam wa tá à ń ṣe yìí èèyàn kọ́ là ń sìn Islam wa tá à ń ṣe yìí gbogbo ẹni tí bá ń jẹ́ àáfà ń bẹ ó lè sọ̀rọ̀ kó ṣàṣìṣe ó lè sọ̀rọ̀ kó correct ìjọ tó bá ti ń sọ yìí tó jẹ́ àṣìṣe ẹ gbọ́dọ̀ mọ̀ pé lákèésí bí ó bá ti gbọ́ èsì ọ̀rọ̀ gbọ́dọ̀ jáde láfi ní fúláàjì èsì ọ̀rọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run níjó jábọ́ àsíá ni ayé ẹ̀kọ́ ni àsíá ni fúláàjì kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ jábọ́ torí nínú tó gbọ́dọ̀pọ̀ ń tágẹ́tì báyìí ní sí pé ànígbólóhùn yà àfẹ́ rí mọ́ kò sì lè parẹ́ kò lè ṣe kíni jẹ́mọ́ tí ẹnìkan bá ń sọ tí òun wá di ẹni tó ṣe pé bóyá ó jáde kúrò láyé kò wá ṣe kíni kò wá rí sọ mọ́ àwọn èèyàn tó kò gbọ́dọ̀ tó lọ torí pé Imam Malik sọ pé kullun raddun wa mardudun alayhi gbólóhùn yẹn ó gbọ́dọ̀ máa lọ ní torí tí ò bá ti sáyé pé yàn kan sọ̀rọ̀ òun rẹ̀ ni máa fún un lésì ìbàjẹ́ ó ṣe kínú jẹ́mọ́ yóò gbalẹ̀ òun náà kọ́ la bára wa débi tá a bára wa dé yìí òun la bí bára wa débi tá a bára wa dé yìí òdodo wa dín tó yẹ pé kálukú wa ń bẹ̀rù láti lè ṣe kínú láti lè sọ ó di pé hadha zabanu sukuti wa mulazamatul buyuti warida bil qalili minal quti la ilaha illallah àmọ́ àsìkò tí wà yìí dákun tí wọn náà bá lè sọ ṣé kí ni jama òdodo ọ̀rọ̀ Ọlọ́run ní torí pé gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́ ń dákẹ́ yìí Ọlọ́run bí kálukú ní ọmọdé al-qiyama wala nas'alanna alladhina ursila ilayhim àbí wala nas'alanna al-mursalin tí n bá kàgbé ti wà ní al-Qur'an pé a bèèrè lọ́wọ́ àwọn tààrà ń ṣe sí pé àwọn tààrà ṣiṣẹ́ sọ àwọn èèyàn tá a sì rán náà bèèrè náà pé ṣe jíṣẹ́ tó gbọ́ àwọn àlùfáà tán bá mọ òdodo nú àwọn àlámọ̀rí tó ti di ẹjọ́ nílẹ̀ Yorùbá yìí tán bá ilé dákẹ́ wọ́n Ọlọ́run bí wọ́n tán gbé dal-qiyama àfẹni tó bá lè mọ mú sọ̀pọ́ọ̀tì rẹ̀ ní gbangba ìntẹ́ni yìí sọ yìí òdodo rẹ̀ òdodo yìí sì rẹ̀ kò gbọ́dọ̀ kú òdodo sì lòdodo mọ̀ jẹ́ kò lè lórúkọ méjì kò lè ṣe kí ni jama
kò lè lórúkọ méjì. So ilẹ̀ Yorùbá ẹ dákun torí Ọlọ́run a fẹ́ ìsìláàmù máa jẹ gbogbo ẹ̀kọ́ ìsìláàmù hakadha wajadna alayhi aba ana bá ti bá bàbá wa ti máa ń ṣe nù kò sì gbọ́dọ̀ yí padà ẹnìkan do ìkankan ò gbọ́dọ̀ wọnú ẹ̀ ìkankan ò gbọ́dọ̀ lálàlàlà ó ti tó ó ṣe kí ni jama ó ti tó. So kí oníkálukú ẹ dákun torí Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ni ẹja fi ṣe Islam ìbẹ̀rù Ọlọ́run ní ká fi ṣe kí ni jama ká fi ṣe Islam ẹ jẹ́ apolówó Ọlọ́run ká polówó Islam fáwọn èèyàn ẹ polówó bẹ̀rù Ọlọ́run fáwọn èèyàn ẹ má máa fi tàbátí àdá dẹ́rù bá àwọn èèyàn mọ́ tàbátí àdé ṣe súrà ìkà kìí ṣe súrà àgbákò kìí ṣe súrà orí ibú tẹ́wàá máa di pé ẹni tẹ́ bá ti fẹ́ gbé àgbákò bá lè mọ kí tàbátí àdá fún orientation yẹn lásán gbọ́dọ̀ tún ṣe ìròrí yẹn ìròrí tó wọ́ ni ẹ wá pín àlùkùránì ẹ wá sọ eléyìí ní tí súrà èpè àfimọ́ ṣépè fún yàn àwọn eléyìí súrà àdúà àfimọ́ ṣàdúà fún yàn ilé àmọ́ta ẹ dákun ń jò lábẹ́ ṣe eléyìí dà nílẹ̀ Yorùbá tiwa ọ̀gọ̀rọ̀ àwọn táwọn tẹ bá dé àwọn ilẹ̀ Lárúbáwá báyìí tẹ dé àwọn kọ́ńtírì míì ẹ wà máa wò pé ṣé ìsìláàmù míì làwọn ń ṣe ni àbí ìsìláàmù ta aláwa náà ń ṣe nílẹ̀ Yorùbá yìí náà ni ẹ̀rù Ọlọ́run ẹ mọ̀ wá ṣe mọ̀ gbogbo nǹkan ti máa rìn káàkiri gbogbo ayé tó bá ti wá dọ́dọ̀ tiwa yóò wá di dàkudà yóò wá di nǹkan míì yóò wá di tá a mọ̀ rò pé àfi ká fún ní ọkọ̀ míì ilà àmọ̀tà hadhihi da'watuna ìpèpè tiwa rèé o ìpèpè tiwa ni pé a gbọ́dọ̀ ṣe àtúnṣe àwọn tá a bá rò pé eléyìí kù díẹ̀ nínú tí ń lọ nílẹ̀ Yorùbá gbogbo tí ń lọ nílẹ̀ Yorùbá yìí á gbọ́ àtúnṣe ni kó bá kìí ṣe táwọn ọmọ sọ di ìsọdá olórúkọ burúkú mọ́ra lọ́wọ́ Boko Haram ni wọ́n o terrorist ni wọ́n o fi wá di pé gbogbo àwọn àlùfáà tó yẹ pé àbúríyá àwa sọ wọ́n di gbà kólẹ̀ dọ́ Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah Sheikh Islam Muhammad Abdul Wahhab alayhi rahmatullah al-Imam al-Bukhari ó fi dúró àwọn sahaba ridwanullahi alayhim subhanallah àwọn kan yà àtúnṣe gbọ́dọ̀ bá àtúnṣe ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ bá àti ẹni tó sọ pé kí ló kọ àwọn sàbẹ̀tẹ̀wò yẹn ìmí ìbò tí ẹ rí gan ó máa ń hàn nínú àdìsí tó bá gbà ó dẹ̀ kọrú ẹ̀ sínú tíra a máa bẹ́ẹ̀ náà dúpẹ́ fọlọ́ fún túbá o àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé túbá lórí irú eléyìí. So Islam ẹja máa ń tà ń ṣe ní táwọn pèpè sí rè so àwọn Islam hakadha wajadna alayhi aba'ana ṣe rí gbólóhùn bá a ti bá táwọn bàbá wa ti máa ń ṣe nù wallahi ọ̀dọ̀ àwọn kèfèrí láti máa ń gbọ́rú ẹ̀ alukurani ló sì máa ń narẹ́tì ẹ̀ láti ọ̀dọ̀ àwọn kèfèrí. Islam alukurani já mọ̀ páwọn kèfèrí náà máa ń sọrú ẹ̀ wọ́n bá ti ní bàbá ọgbọ̀n hakadha wajadna alayhi aba'ana bá a ti bá táwọn bàbá wa ti máa ń ṣe nù wọ́n sọ fẹ́ anabi Ibrahim wọ́n sọ fẹ́ anabi Nuh wọ́n sọ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run náà sọrú ẹ̀ fún gbà wọ́n ní tó fẹ́ takò yí báwa ti máa ń ṣe nù àyíntàwà bá rèé ìwọ́n wá ní ká pa ogbó ẹ̀ tí ká mú tiẹ̀ ká mẹ́yọ̀ kan kódà Ànábì wa Muhammad wọ́n fa Ànábì lé sí pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab igi àìdúró ṣé n tó fẹ́ try láti ṣe é sí ni kí gbogbo àwọn tá a wá nílò ṣáyí tá a bá ń lẹ̀ yìí á wá pa gbogbo ẹ̀ tí yóò wá ku Ọlọ́run rẹ̀ nìkan lámà ṣe èyí tó mú wá yìí inna hadha la shay'un ujab sọ Ọlọ́run mọ́sá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run mọ́sá àjẹkọ́rọ̀ Ọlọ́run mọ́sá àjọyọ́ ní kọ̀ọ̀kan wa ní ìparí ọ̀rọ̀ a kí gbogbo àwa mùsùlùmí lápapọ̀ gbogbo àwa tí a ní àwọn ọ̀nà kan sí kejì tá a fi dúró tì wá Ọlọ́run dúró tẹnì kọ̀ọ̀kan wa o bó ti ẹ̀ ṣe pé àwa kọ́ ní kálukú dúró tì lórí mi lẹ́nìkan tó la mọ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfà ẹ̀yìn kọ́ làwa dúró tì o ó yà bí òye Ọlọ́run mọ́sá àsan ní kálukú wa lẹ́sàn-án lóore a sì ń rọ kálukú wa àwọn èèyàn kan wà tán máa ń pè báyìí táyì ibi gbé kọ́ rẹ̀ mọ́ bínú jọ̀mọ́ àwọn kọlù ní ti pọ̀ ilé abẹ́ kí ni ilé pàtàkì jùlọ ẹsẹ̀ nígbà táwọn ilé pè àṣàṣì ìjáde ẹlòmíì kan ilé pè báyìí ọgbọ́ àfá èmi kàn fẹ́ ṣàdúrà fún yín níwá ni mò ń gbọ́ ní wàá mọ ṣàdúrà ìṣẹ́jú márùn lè mọ bí ṣàdúrà kọlù mi ò sì ti mọ ríngì tọwọ́ gbóru yín la appreciate o ẹni tá a bá sì rí kọlù rẹ̀ gbé wàláì kò sẹ́ni àfi ṣe fáàrí sí kò sì sẹ́ni tá a rò pé kọlù rẹ̀ kò wúlò kò sì sẹ́ni tá a wò pé àbí kò ní tí ó ṣe gbogbo oníkálukú wa pátá ọlọmọṣẹ àṣekálukú wa lẹ́san lórí àwọn èèyàn kan bẹ tí mo wá fẹ́ fún ní ọ̀rọ̀ specially ó ní gbogbo àwọn tó ń send message pé tó ti wá débi owó báyìí owó ló kù báyìí ẹ dákun tẹ́ ẹ̀ rí reply
kì í ṣakọ o àfa yóò tiẹ̀ wá káyàn kún wàláhì kì í ṣe ta ìkàyàn kún àárò pé irú àwọn tó délẹ̀ báyìí ẹja mọ níbẹ̀ lọ́n fúnra wa àyíbẹ̀ kọ́ ni ìjọ tó bá ti kan pé owó kan àwa ní àǹfààní rẹ̀ àwọn tá a bá lè sọ fún wa ṣe kínu a sọ a ó dà pé kan ti kankan báyìí àbẹ́yìí táwa jẹ́ kó di gbàrọ̀ gbùdù ẹ̀dàkùn jẹ̀mọ́ torí tọ́lọ́run a fẹ́ kó dàbí pé ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ yóò wá dàbí pé ó gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí so gbogbo àwọn tó send message nǹkan mọ́ bínú wàláhì kì í ṣe ti àfojúdi kì í sì ṣe ti pé ṣé owó náà ló wá pọ̀ lọ́wọ́ rẹ̀ tó bá wọn èmi kì í ní kò yẹ báyìí jẹ̀mọ́ àmọ́ ó da ká mọ́ wà ní hudud yìí ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ pàkíyèsí ẹ̀dákun gbogbo àwọn ẹ̀yìn àwọn ọ̀rọ̀ ẹ̀yìn ó fẹ́ pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí sì já mọ́ rántí pé àwa yìí náà yẹn ni wá o ẹ̀mí wa yìí náà sì rèé inna nafsa la'ammaratun bis-su' torí di ànábì ọlọ́run bá lè sọ ilé yìí pé ẹ̀mí máa ń pààyàn láti ẹbú ni so gbà wá tá a máa ń mú àwọn gbólóhùn ẹ̀yìn you are the best you are the kíní kan ẹ dákun torí ọlọ́run ẹ bá wa yí àwọn gbólóhùn yìí padà àwọn gbólóhùn yìí ẹ fi mọ kó bá níyàn tiwa ẹ sì mọ kó bá ìbálòpọ̀ tiwa náà pẹ̀lú tani pẹ̀lú Allah subhanahu wa ta'ala so àwa bẹ̀ gbogbo jàmáà gbogbo àwọn tó ń ṣàdúrà ìṣọ́ àdúrà protection fún wa ọlọ́run ṣe kálukú lẹ́san lóore ọlọ́run ṣe kálukú lẹ́san lóore gbogbo àwọn tí wọ́n sì ń sojú kòkòrò pé èwo ló tún kàn èwo ló tún gbà èwo ló tún yá gbogbo wọn náà ọlọ́mọ sábà san wọ́n lẹ́san lóore àwa bẹ̀ wá náà ẹni pé mo sọ́njọ́ ní pé àsìkò yìí àsìkò téèyàn gbọ́dọ̀ mọ chẹ́ẹ̀kì ìkíláàsù rẹ̀ ni torí gbogbo ọ̀nà ni ìkíláàsì yẹn fi ń ní challenges báyìí gbogbo ọ̀nà tí ó lè wá lọ́nà olówó dé ó lè wá lọ́nà nǹkan míì ó lè wá lọ́nà báyìí ó lè wá lọ́nà irú àwọn personalities míì tí ó ti ń di pọ́rọ̀ tí ń dà wá tí wọ́n wọ́n pé àwọn èèyàn ńláńláńlá báyìí ẹ̀mọ̀ pé kíní ò ti ń lágbára ni ẹ so ọlọ́dàkùn mọ́ bá ìkíláàsì wa jẹ́ o àníyàn ayé tàbí tá a rò pa àfi ṣe látàná ọlọ́dàkùn mọ́ jẹ́ kó wọ̀ ọ́ torí pé wala tuzaku anfusakum láfi nílá rò pé àfi ṣe látàná kọ́nà wa subhanahu wa ta'ala kó mọ́ sáà purify intention lórí kálukú wa kó tún àníyàn kálukú wa ṣe kó yìí ṣàlékún dáadáa fún wa ìsìláàmù ilẹ̀ yorùbá ọlọ́run wa bá wa jẹ́ ó ní àtúnṣe ìsìláàmù ilẹ̀ yorùbá ọlọ́mọṣà bá wa fọ́ mọ́ gbogbo àwọn èérí ìdọ̀tí tó wọnú ẹ̀ yìí ọlọ́mọṣà bá wa yọ kúrò láàrin taniyan ok ẹni mo máa dúró láàrin ìṣẹ́jú díẹ̀ ó dàbí pa gba àwọn èèyàn kan ti ń pè látẹ̀kàn tẹ́lẹ̀ kán mọ́ bínú a gba ìpẹ́yọ kan àbí méjì tí àsìkò ìrun fi tó básìkò bá ti wá tó tọ̀ ìyókù máa di ọjọ́ míì ní ọjọ́ rí nìyẹn ṣùgbọ́n àtàbá ti fẹ́ pé ká má jẹ́ kọ́rọ̀ pọ̀ jù ọ̀rọ̀ ṣẹ́jú kan ọ̀rọ̀ ṣẹ́jú méjì a bá sì rí pé ta fẹ́ pèlé lórí ẹnìkan ti sọrú ẹ̀ onídìíkẹ́ lómi ò tún pè wọ́n tó dà pé lára àwọn àtúnṣe tó yẹ kó bá wa ní àwùjọ wa òun náà ní ilé sir please roll out ẹni yóò mọ dítì fi gbé kọlù rẹ̀ kò ṣe yíwùn fa Allahu musta'an kìí ṣe yíwùn wà bá ọlọ́mọṣẹ́ àṣánú ní kálukú wa ó ṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ́yé ẹ̀sìn àti àlékún ìdúródódé lójú ọ̀nà qala Allah qala rasuluhu qala sahaba ẹ̀dá gbogbo ẹni tí ó bá mọ́ wá fàdúrà náà wá lọ́wọ́ àdúrà athabat wal-istiqama àdúrà kí yóò dúó lórí tọ́lọ́n kí yóò mọ́ ní inhiraf àdúrà kí ríyà ujub kibr àti gbogbo àwọn amradul qulub gbúrú àwọn àdúrà bẹ́ẹ̀ ni ká jẹ́ kó pọ̀ bákan náà alhamdulillah pé mo rántí ẹjọ́ gbogbo àwa tí a mọ́ lọ ń comment táwọn èèyàn bá ń gbé news oríṣiríṣi káàkiri ẹ dákun ẹ mọ̀jẹ̀ a mọ́ lọ́bẹ̀ lọ́rẹ̀ búyàn mọ́ ẹnìkan sọ̀rọ̀ wá mú èké bú afáwà ẹ dákun kò ní dákẹ́ tí wọ́n fọ́kọ tó lúwa rẹ̀ náà bú ẹni ní padà mo rí àwọn kan téèyàn kan lọ gbé fọ́tò kan ó sì yẹ ẹnìkan tó nínú gbọ̀n báyìí ó sì gbé sẹ́yìn ẹ̀yìn irin báyìí ìpèsè rí o bó ṣe wà nínú ẹ̀wọ̀n rí o ẹ̀wọ̀n pé èyí ní tó wúlò sí o so ìwọ náà tó wá ń lọ bẹ̀ pé bàbá rẹ ní ó wẹ̀wọ̀n àwọn ìyálà yà ń kò nídìí ewu ọ̀rọ̀ ìyẹn ò pé ńgbà tí ọlọ́run bá ti bá wa já ń tàn mọ́ ìjọ tó rù ẹ̀ pé àdúrà gbanu so kò ní kí ẹ̀rọ rò pé bí àbíyàn lè ń gbìjà ara rẹ̀ so ẹja ká ọlọ́run ní kéyìn ó mọ lọ́ọ̀rẹ́ sádi anasta'ina billah kí a wá ìrànlọ́wọ́ ọlọ́run kí a sì ní ìgbáralé fún Allah subhanahu wa ta'ala abẹ́lọ́hun bimanni wa karami wa izzi wa fadlihi an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan
wa shifaan min kulli da tí a bá ti rí pé tí a ní palẹ̀mọ́ bá òwe aká palẹ̀mọ́ àwọn èèyàn kan sì ti ń pè láti ẹ̀kẹta àgbẹ̀ ẹ̀mí àti wá bínú nù ibi ni ó jọ pé a fẹ́ dúró sí nìyẹn kí Allah subhanahu wa ta'ala kí ó má ṣe àlékún àgbọ́yé fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì ṣe àlékún oore fún wa ó ṣe àlékún ìdùnnú fún wa ó ṣe àlékún àlùbáríkà fún wa wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad méjì ló wá pè papọ̀ lẹ́ẹ̀kan náà Abu Mardi ni ó ẹ̀jẹ̀ ń gbé tà Abu Mardi. Aleykum salaam wa rahmatullah. Ok mo ti yọ yín náà. Ok ó dàbẹ̀ ok barakallahu fikum jazakumullah. Torí àkókò àádùú báyìí náà ọjọ́ ti lọ èèyàn kan sì ti wá ń pè mọ́mọ́ bínú nílé gbàmọ́ náà ọjọ́ ti lọ a sì kí irun gbàgbé subhanakallah alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka ẹ má bínú àwọn tí wọ́n padà ń pè nílé gbé mọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.